A kú dédé àsìkò yìí, a kú kó lè dá àlùbáríkà ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ láṣẹ lẹ́gbà. Àmì o, ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ karùn-ún nínú oṣù kẹta ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ àwọn ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà. Tá a bá padà dé, kí ìròyìn fẹ́lifẹ́li kó wá máa tẹ̀sọ́wọ́ iwájú. Ẹ kú ìkàlẹ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Matthew Ọbásanjọ́, òun ló ti gba àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn wípé orí bíbẹ́ òun kọ́ ni oògùn orí fífọ́. Ó ní ó jẹ́ ìbànújẹ́ ọkàn láti máa gbọ́ àwọn ìròyìn eléyìí tó bani lọ́kàn jẹ́ jọjọ o, pẹ̀lú àwọn ìwà ìgbésẹ̀ èyí tí àwọn ọ̀dọ́ ayé òde òní tí wọ́n ń gbé lórí bí wọ́n ṣe ń gba ẹ̀mí lẹ́nu ara wọn nípa pípokùnso tàbí gbígbé oògùn olóró jẹ. Wọ́n ní Ọbásanjọ́ ní irú àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan tí ó burú jẹ́yè. Lẹ́yìn tí ènìyàn bá ti wà nínú ìṣòro, ó ní kì í ṣe wípé kó gba ẹ̀mí lẹ́nu ara rẹ̀ ní ọ̀nà àbáyọ, bí kò ṣe wípé kó gbé ìgbésẹ̀ láti kúrò nínú ìṣòro. Ọbásanjọ́ ní irúfẹ́ kí àwọn ọ̀dọ́ máa gbẹ̀mí lẹ́nu ara wọn yìí wọ́pọ̀, pàápàá jù lásìkò tá a wà yìí lórí bí nǹkan ti rí ní orílẹ̀-èdè Nàìjíríà, ètò ọrọ̀ ajé àtijẹ àtimù tó ń ti àwọn gbèsè kéékèèké eléyìí tí ó tó nǹkan tí mú ìrònú báyàn, ṣùgbọ́n tó jẹ́ wípé lẹ́yìn tí wọ́n bá ti rò ó síwájú rò sẹ́yìn, gbígbẹ̀mí lẹ́nu ara wọn ní ìgbésẹ̀ tó kù tí àwọn ọ̀dọ́ ń gbé o. Ọbásanjọ́ ní òun yóò rọ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, kí wọ́n súnmọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ sì ni kí wọ́n fi gbogbo ìrìnàjò ayé wọn lé Ọlọ́run lọ́wọ́ o. Ó ní kò sí bí a ṣe máa rìn tí orí ò ní mì. Ó ní kò sẹ́ni tó wà nínú ayé o tí ò ní ní ìṣòro kan tàbí ìmíì. Ó ní ṣùgbọ́n ká wá gbà wípé tá a bá gba ẹ̀mí lẹ́nu ara ẹni, òun ní ọ̀nà àbáyọ. Ó lẹ́ni tó bá para rẹ̀ yóò jẹ ìyà láyé, yóò tún jẹ ìyà níwájú Ọlọ́run ọba o. Ó ní bẹ́ẹ̀ni ọba ń bẹ nínú ìṣòro, kó ní ìgbàgbọ́ wípé fún ìgbà díẹ̀ péréte ni òun yóò bọ́ kúrò nínú ìṣòro ọ̀hún, bó ti wù kó kéré tàbí bó ti wù kó pọ̀ tó, nítorí pé ohun gbogbo ní ìgbà àti àsìkò wà fún un. Ó ní ìgbà tí òjò yóò rọ̀, ìgbà tí oòrùn yóò ràn, bẹ́ẹ̀ sì ni ìgbà tí afẹ́fẹ́ yóò fẹ́, bẹ́ẹ̀ ni ìgbà tí ooru yóò mú. Ó ní ìtumọ̀ rẹ̀ ní wípé kò sí ìṣòro kan àbí ìmíì téèyàn lè máa là kọjá o. Ó ní bó pẹ́ bóyá o, ìṣòro ọ̀hún yóò di ohun àfẹ́tì, yóò pa onítọ̀hún tì tí ó lọ, tí olúwa rẹ̀ yóò padà bọ́ sínú ayé ọ̀bítíbitì ìgbádùn aláìlópin o. Ọ̀rọ̀ ọ̀hún tí Ọbásanjọ́ sọ nínú gbọ̀ngàn Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library OOPL èyí tó wà nílùú Abẹ́òkúta lánàá tí ṣe ọjọ́ ajé, níbi ètò kan èyí tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi sọrí ìhùwàsí àwọn ọ̀dọ́, ìbáṣepọ̀ tó dánmọ́rán tó ń ti gbígbà láfíà láàyè ní ilẹ̀ adúláwọ̀ eléyìí tó wáyé nínú OOPL ọ̀hún. Ní ààrẹ tẹ́lẹ̀ rí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ò ló ti gba àwọn ọ̀dọ́ lámọ̀ràn náà, tó sì ní kí wọ́n súnmọ́ Ọlọ́run. Ó ní ẹni bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, onítọ̀hún kì yóò jogún òfò. Ẹ̀wẹ̀, Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà, ìmà ló ti gba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn wípé pẹ̀lú bí nǹkan ti rí lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ní bí ọ̀rọ̀ bá kan òkè tó bá kan ilẹ̀, ó níbi kan àgbégbà o. Ó ní ọ̀nà àbáyọ sí ìṣòro ọ̀wọ́n gógó oúnjẹ tó ń ti àdójúkọ èyí tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí. Ó ní ìtì ọ̀gẹ̀dẹ̀ tí ò tó nǹkan àyàdátì ni. Ó ní òun yóò gba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lámọ̀ràn láti ké sí orílẹ̀-èdè Zimbabwe kí wọ́n béèrè ọ̀nà àbáyọ tí wọ́n gbà
oògùn àti àwọn ìgbésẹ̀ tí wọ́n lò táwọn náà fi mórí bọ́ kúrò nínú ìlàkàkà dojúkọ ìṣòro èyí tó ń dojúkọ orílẹ̀-èdè wọn sẹ́yìn. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ èyí tó gba ìjọba àpapọ̀ lámọ̀ràn nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí nínú gbọ̀ngàn ilé ìkàwé ìkówèésí èyí tó ń bẹ nílùú Abẹ́òkúta OOPL oníbẹ̀ ló ti sọ wípé ibi ọ̀rọ̀ gbédé dúró yìí wọ́n ní tá a bá ń sáré kí a má tẹ̀ bẹ́nìyàn bá ti tẹ̀ eré máàkù ńlókù tí ó máa sá ó ní òun yóò sọ fún ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n ké sí ìjọba orílẹ̀-èdè Zimbabwe kí wọ́n béèrè àwọn ọ̀nà àbáyọ tí wọ́n gbà eléyìí tí wọ́n fi bọ́ kúrò nínú àwọn àdójúkọ tiwọn náà. Ọbásanjọ́ ní bẹ́ẹ̀ bá gbàgbé ìṣòro orílẹ̀-èdè Zimbabwe ó ga gọbọ ibi torílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí bá àbá ní parọ́ tanra wa ó ní orílẹ̀-èdè Zimbabwe ti mórí bọ̀ nítorí ní ìgbà kan sẹ́yìn làwọn náà ní àdójúkọ lórí ètò ààbò oúnjẹ àti ètò ọrọ̀ ajé. Ó ní àmọ́ orílẹ̀-èdè Zimbabwe ẹni bá lọ bẹ̀ báyìí ni ó mọ̀ wípé orílẹ̀-èdè Zimbabwe Ọlọ́run ó ti gba àkóso ní orílẹ̀-èdè náà. Lákòótán nínú ọ̀rọ̀ Ọbásanjọ́ ó ní bí Tinubu ò bá ní wò pé ìgbéraga tàbí wípé àrífín ó ní kó lọ sí orílẹ̀-èdè Zimbabwe kó ké sí àwọn ìjọba wọn láti gba àmọ̀ràn ọ̀nà àbáyọ tí wọ́n gbà táwọn náà fi mórí bọ̀ kó lè lò ní orílẹ̀-èdè Nàìjíríà kí orílẹ̀-èdè Nàìjíríà náà kó lè bọ́ kúrò lọ́wọ́ ìdojúkọ ìlàkàkà tó ń ti ìṣòro èyí tó ń fi orílẹ̀-èdè Nàìjíríà lògbòlògbò lọ́wọ́ báyìí kí wọ́n lè ní ìtàn rere gẹ́gẹ́ bí Ọbásanjọ́ ti gba ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lámọ̀ràn lórí ìṣòro àdójúkọ wa. Lórí ìpalẹ̀mọ́ ìbò abẹ́lé àti tàwọn gómìnà eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ondo nínú ọdún tá a wà yìí pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n ṣe ń palẹ̀mọ́ ìbò abẹ́lé tàwọn gómìnà láti mọ ọmọye tí ó díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tí ó wáyé nínú oṣù kẹrin ọdún tí a wà yìí tí ń ṣe oṣù tó ń bọ̀. Ìyàwó gómìnà àná ìyàwó gómìnà tó dolóògbé arábìnrin Betty Anyanwụ Akérédolú tó ń ti àbúrò gómìnà ọ̀hún Fúnkẹ́ Akérédolú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tutọ́ ọ̀rọ̀ síra wọn lójú pẹ̀lú àwọn ògúlùtù òkú ọ̀rọ̀ tó ń ti àwọn gẹdú ìbànújẹ́ òbítíbitì ọ̀rọ̀ eléyìí tí ń mú nítorí kodò èyí tí ìyàwó gómìnà àná tó ń ti àbúrò gómìnà àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ síra wọn lórí ẹni tí wọ́n ṣe àtìlẹ́yìn fún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde èyí tí Betty Akérédolú tí í ṣe ìyàwó Akérédolú bẹ́ẹ̀ bá sì gbàgbé Akérédolú Rótìmí Àkẹ́tì ńlọdọlóògbé tó dágbére fáyé nínú oṣù kejìlá ọdún 2023. Láti ìgbà náà ni Rótìmí ló fi ìyàwó ọ̀pọ̀lọpọ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n ọ̀gbẹ́ni Lucky Orímisàn Ayédàtiwà tí í ṣe gbákejì rẹ̀ ni wọ́n búra fún lẹ́yọ̀ sọ́kà tó sì ti bẹ̀rẹ̀ sí ní tukọ̀ ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà. Ní báyìí Rótìmí Akérédolú àbúrò rẹ̀ àti ìyàwó rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ burúkú owó ìyá ìjà mọ́ra wọn lọ́wọ́ lórí wípé Fúnkẹ́ Akérédolú tí í ṣe àbúrò Rótìmí Akérédolú ó fi àtìlẹ́yìn ìfẹ́ hàn sí ọ̀gbẹ́ni Lucky Orímisàn Ayédàtiwà wípé òun lẹni tóun tẹ̀lé ṣùgbọ́n Betty Anyanwụ Akérédolú tí í ṣe ìyàwó Rótìmí Akérédolú òun kẹ̀yìn ó sì lòdì sí ìgbésẹ̀ eléyìí tí Fúnkẹ́ gbé ó ní dájúdájú á jẹ́ wípé ọlọ̀tẹ̀ òun ní Fúnkẹ́ pẹ̀lú bó ṣe ṣe àtìlẹ́yìn fún Lucky ìyàwó Akérédolú ní kí ọkọ òun tó kù ní ọ̀pọ̀lọpọ̀ áwùáwù ló ti wà láàrin òun àti Lucky ó ní bẹ́ẹ̀ sì ni òun ò lè gba nǹkan tó ti jẹ́ iṣẹ́ rere tí ọkọ òun ti ṣe sílẹ̀ nígbà ayé rẹ̀ jẹ́ ó ní nípa ìdí èyí òun ò lè ṣe àtìlẹ́yìn fún Lucky Orímisàn ó ló jẹ́ ìyàlẹ́nu fún àbúrò ọkọ òun láti ṣe àtìlẹ́yìn fún Lucky Orímisàn eléyìí tó bẹ̀rẹ̀ tí ọ̀rọ̀ ọ̀hún tó ti ń tàn mọ̀rànbínú ọ̀nù pápá pẹ̀lú àwọn ọ̀rọ̀ búburú eléyìí tí ìyàwó olóògbé ọ̀hún fún Betty tó fi sórí ayélujára ó ní òun yóò wo ibi tí ọ̀rọ̀ wọn
tí yóò kángun sí o lórí àtìlẹ́yìn tí Fúnkẹ́ tó ṣe fún Lucky lórí pé kó lè di gómìnà sàn án ní ìpínlẹ̀ Ondo lọ́dún tá a wà yìí. Àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kúmọkùmọ EFCC ìmà ni wọ́n ti fi ẹ̀sùn kan àwọn ilé ìfowópamọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn gan ni wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ wàhálà òun làásìgbò bá àwọn ènìyàn lórílẹ̀-èdè yìí lórí ìwà jìbìtì àti àwọn àfọwọ́rà míì èyí tó ń súyọ lẹ́ka ilé ìfowópamọ́. Wọ́n ní ìdá 70 nínú 100 làwọn ilé ìfowópamọ́ ni wọ́n kó 70% lórí bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń lu àwọn èèyàn ní jìbìtì lórí owó àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ìfowópamọ́ Alága àjọ EFCC ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdé eléyìí tó sọ̀rọ̀ náà lánàá nílùú Àbújá níbi ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú àwọn olùṣirò owó àgbà láwọn ilé ìfowópamọ́ gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbẹ̀ ni ọ̀rọ̀ ti jáde wípé ìdá 70 nínú 100 ni àwọn ilé ìfowópamọ́ kò nínú àwọn jìbìtì tí wọ́n lu àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Alága àjọ EFCC eléyìí tí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ tó ṣojú fún ọ̀gbẹ́ni Ìdòwú Apẹ́joyè eléyìí tó ṣojú fún alága ọ̀hún sọ̀rọ̀. Ó ní nínú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tí wọ́n ń bẹ nínú ilé ìfowópamọ́ gangan àwọn ni wọ́n mọ bí owó tí ń wọlé bí ti ń jáde, bẹ́ẹ̀ sì ni àwọn ni wọ́n mọ orúkọ àti àdírẹ́sì tó fi mọ́ iye tí èèyàn ní nínú àpamọ́wọ́ owó. Oníṣẹ́ wárí àwọn olè ìta àwọn ni wọ́n lu àwọn èèyàn ní jìbìtì ATM card àti àwọn ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n máa sọ àwọn nọ́mbà ìdánimọ̀ ilé ìfowópamọ́ ènìyàn eléyìí tó ní ejò àwọn ìwà ọ̀hún ó lọ́wọ́ nínú ẹni tó jẹ́ aṣojú fún alága ọ̀hún níbi ọ̀rọ̀ náà. Ó ní bí kulé ò bá pani tòde ò lè pani ó ní olè tó ń bẹ nínú ilé ìfowópamọ́ àti kìtà àwọn méjèèjì ni wọ́n jọ so pàǹpápọ̀ tí wọ́n ń lẹ̀dí àpò pọ̀ láti máa lu àwọn èèyàn ní jìbìtì. Lákòótán nínú ọ̀rọ̀ ọ̀hún wọ́n ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ilé ìfowópamọ́ láti lè jẹ́ kí àwọn àkálẹ̀ orúkọ àti àwọn àmì ìdánimọ̀ tó fi mọ́ iye owó téèyàn ní nínú ilé ìfowópamọ́ kó wà gẹ́gẹ́ bí àṣírí sí ilé ìfowópamọ́ kí ìwà jìbìtì kó lè dínkù ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú èrò ìwà fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè òyìnbó tó tún jẹ́ ọ̀kan nínú àwọn adẹ́rìnpòṣónú èyí tó dágbére fún ayé kódìgbò ṣe lẹ́ni ọdún 62 years lọ́jọ́ sátidé èyí tó kọjá yìí. Mr. Ibu òun ni wọ́n ti gbé òkú rẹ̀ kúrò nínú ilé ìgbé òkú pamọ́sí tí wọ́n ti gbé lọ sí ilé rẹ̀ èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Enugu lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tí a wà yìí. Nínú fọ́nrán ọ̀hún èyí tó ṣe àkálẹ̀ àti àfihàn ìyàwó rẹ̀ tó ń ti àwọn ọmọ rẹ̀ méjèèjì èyí tí wọ́n kàn wọ́n rìn pẹ̀lú àwọn èèyàn tí wọ́n lọ sí ilé ìgbókùpamọ́sí ọ̀hún láti lọ gbé bàbá wọn kúrò níbẹ̀. Àwọn ọmọ olóògbé ọ̀hún tá a ti rí Daniel àti Valentine Okafor èyí tó jẹ́ pé ìyá wọn náà ó ń bẹ́ẹ̀ pẹ̀lú wọn láti lọ sí ilé ìgbókùpamọ́sí kí wọ́n lè gbé ọkọ wọn lọ sí ìlú wọn èyí tó wà ní ìpínlẹ̀ Enugu. Nínú fọ́nrán ọ̀hún tó ṣe àkálẹ̀ bẹ́ẹ̀ sì gbàgbé náà lọ́sẹ̀ tó kọjá yìí ní ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá eyín Sisi Quadri lòun náà dágbére fún ayé wípé dìgbò ṣe kó tó di wípé Mr. Ibu òun náà ó kú ní ọjọ́ kejì eléyìí tí Sisi Quadri tó ń fi ayé sílẹ̀. Kí Ọlọ́run ọba àánú kó dákun dábọ̀ kó bá wa délẹ̀ rere fún àwọn ẹni tó ti lọ, kí ọdún kó sì jìnnà síra wọn. Àwa tá a kù láyé ká dàgbà dùgbò ká tó fi ayé sílẹ̀, àmín. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV fún títòní. Ojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ aláǹfààní láti gbọ́ tòrò ìmíì. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá Fúnmi Adélùgà lẹni tó múrò ìwọ̀n wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni
ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn tiwa máa wò lóòrèkóòrè.